àṣírí ìdí tí ọlọ́lá jùlọ gómìnà nurudeen jackson adémọlá adeleke ti ìpínlẹ̀ ọ̀ṣun tó fi ṣàbẹ̀wò sí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun tó tún jẹ́ àgbà olóṣèlú nínú ẹgbẹ́ òṣèlú all progressives congress apc tó sì tún jẹ́ ọlọ́wọ́ ọ̀tún fún ààrẹ bọ́lá ahmed tinubu lórílẹ̀‐èdè yìí ìyún olóyè abdulkareem bísí àkàndé. àṣírí ìdí tí gómìnà adémọlá adeleke ti ìpínlẹ̀ ọ̀ṣun tó fi ṣàbẹ̀wò sí bàbá náà tó ń tó jọ sọ ó ti lù sọ́wọ́ tẹlifíṣàn yorùbá Tòótọ́ lọ́wọ́ tó sì jẹ́ pé òun là mú wá nínú ìròyìn tí à ń gbé jáde yìí. ẹ rántí wípé olóyè bísí àkàndé ni alága fìdí-hẹ́ àkọ́kọ́ ìyẹn alága àkọ́kọ́ fún ẹgbẹ́ òṣèlú all progressives congress apc nígbà tá a dá ẹgbẹ́ náà sílẹ̀ lọ́dún 2013. ẹ̀yìn ìgbà tí olóyè bísí àkàndé sì ṣe alága náà ni wọ́n tó gbé fún olóyè john òdígè oyègùn ti ìpínlẹ̀ ẹdó tó sì jẹ́ pé látìgbà náà ni olóyè bísí àkàndé tí àwọn èèyàn tí wọ́n tún mọ̀ sí bàbá ọmọ kéékèèké ni ó ti jẹ́ ògbónágbòǹgbòǹ ẹgbẹ́ òṣèlú apc bẹ́ẹ̀ ló tún jẹ́ ọlọ́rọ̀ àti aláṣìírí ààrẹ bọ́lá ahmed tinubu táwọn méjèèjì tí wọn kì í fi ara wọn ṣeré. ṣáà pẹ̀lú bí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun bó ṣe fẹ́ wáyé lọ́jọ́ kẹjọ nínú oṣù kẹjọ ọdún tí a wà nínú ẹ̀ yìí the 8th of august 2026 ni awuyewuye mà jáde nígbà táwọn èèyàn tí wọ́n rí gómìnà adémọlá adélèké ní ilé olóyè bísí àkàndé ní ìlú ọ̀lá ọ̀ràngún tó sì jẹ́ pé níṣẹ́ ni wọ́n ń bò pé kí ni àwọn méjèèjì kí ni wọ́n jọ sọ. ẹ sì rántí pé ẹgbẹ́ òṣèlú apc ti fa olùdíje kalẹ̀ aṣíwájú bọ́lá oyèbámíjí tí yóò bá adélèké náà tán bí owó nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun ọdún yìí. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ òṣèlú alátakò kejì ìyẹn african democratic congress àwọn náà ti fa abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀ṣun tẹ́lẹ̀ ọ̀nàrẹ́bù najim abdulsalam àwọn náà ti fà á sílẹ̀ gẹ́gẹ́ bí olùdíje wọn. ṣá o tẹlifíṣàn yorùbá Tòótọ́ gbọ́ pé ìkíni ọjọ́òbí tí olóyè bísí àkàndé tó ṣe lọ́jọ́ kẹrìndínlógún nínú oṣù kínní ọdún tá a wà the 16th of january 2026 ènìyàn adélèké ló lọ kí bàbá náà sí ní ìlú ìlá ọ̀ràngún. ẹ rántí pé ọjọ́ náà òní olóyè bísí àkàndé ni ló ṣayẹyẹ ọjọ́òbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87 years lókè ìpẹ́ tó sì jẹ́ pé káàkiri orílẹ̀-èdè nàìjíríà látòrí ààrẹ bọ́lá ahmed tinubu àtọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà náà ń fi àtẹ̀jáde síta láti kí bàbá náà kú oríire àti láti gbàdúrà ẹ̀mí gígùn àti àlàáfíà fún un. eléyìí gan la gbọ́ pé adeleke ó bá lọ lé bísí àkàndé láti lọ kí bàbá náà bẹ́ẹ̀ ni la gbọ́ pé wọn àjọ sọ̀rọ̀ òṣèlú o tàbí bóyá bísí àkàndé yóò ṣàtìlẹ́yìn fún adeleke gẹ́gẹ́ báwọn gbọ́n ṣe ń gbé kiri tó sì jẹ́ pé ọ̀rọ̀ nípa ọjọ́ bíi bísí àkàndé ni ló gbé adeleke ni ló gbé lọ sí ilé ẹ̀.